àti ọpẹ́ pàtàkì fún Olúwa. A dúpẹ́ Ọlọ́run fún ayé ẹ̀yin olùgbọ́ wa. Bí a ṣe ń pàdé ní ọ̀sẹ̀ bí eléyìí, ó lè má jẹ́ ọ̀sẹ̀ lẹ́lòmíràn ń ṣí ètò yìí. Gbọ́n níwọ̀n ìgbà tí à ń lè ń ṣí, Ọlọ́run lórí ọ̀fẹ́ yóò bùkún wa. Ọwọ́ tí a fi ń tẹ̀ tí a fi ń pín ọyàn ò ní gbẹ kò ní rọ. Ojú tí a fi ń wò wájú ò ní fọ́. Alábàáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ni wa, ilé Ọlọ́run ni wa, ọgbà Ọlọ́run ni wa. Ọlọ́run yóò bomi ni wa torí pé a ti gbáradì láti ṣiṣẹ́ fún, láti ṣiṣẹ́ rẹ̀. Ògbólọ́ yóò hàn láyé wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Nínú ètò wa ìgbé ayé ara tàbí tẹ̀mí, iná láti tún wà nínú rẹ̀. Lónìí a fẹ́ gbéyẹ̀wò bí ìgbé ayé inú Kristi sì lè mú ìtọ́ni ipa ẹ̀mí lọ́wọ́. Nígbà tá a mọ Jésù, tá a gba Jésù, tó lè mú ìdarí ẹ̀mí mímọ́ lọ́wọ́. Jésù náà ni orí ohun gbogbo. Nígbà tá a máa sọ nípa mẹ́ta lọ́kan, àwọn tí ń bẹ nínú ayé wọ́n àtáàkì mẹ́ta lọ́kan, pé kò sí ní jẹ́ ẹ̀mí mímọ́, kò sí ní jẹ́ Ọlọ́run. Wọ́n gba díẹ̀ gbọ́nú Jésù torí ó dà pé gbogbo ìwé tí ń bẹ nínú ayé gbé ìtàn Jésù, ṣùgbọ́n wọn à rí ẹ̀mí mímọ́, wọn sì rí Ọlọ́run. So wọ́n gbà pé kò sí ti ń jẹ́ ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kó yé wa lónìí ni pé kò sẹ́nìkan tí ó wà láyé tí ò lo ẹ̀mí. Pé ẹnìkan wà láyé tí ò máa lo ẹ̀mí kò sí. Tí a bá ní ẹ̀mí, ẹ̀mí ló jẹ́ aládùn láàrin èèyàn àtọlọ́run. Ẹ̀mí ló jẹ́ bridge, pond láàrin èèyàn àtọlọ́run. Tí a bá ka ìtàn ìdàgbàsókè Íjíbítì, a rí tí Mósè dá lára ní Íjíbítì nípa gbígbọ́ Ọlọ́run. Nígbà yẹn nígbà pé ọ̀làjú pé iṣẹ́ tẹkinọ́lọ́jì wà láyé ìgbà yẹn Íjíbítì ó ti bẹ̀rẹ̀. A rí òòṣà àwọn Bábélì nígbà tí wọ́n kàwé Dáníẹ́lì, àwọn tó Dáníẹ́lì dáadáa. Kí ni wọ́n gbàgbọ́ nù rẹ̀? Ẹ sì wo ìdàgbàsókè tó bá wọn. Wọ́n so ìdàgbàsókè yẹn máa òòṣà tí wọ́n ń sìn. Assyria ńkọ́, àwọn Greek ńkọ́, àwọn Róòmù ńkọ́. So títí tó fi dòní kò wá sí technology wa o. Gbọ́dọ̀ bá wọn tí ẹ̀mí máa ń ṣe fáwọn tá a wà ń bẹ̀ náà rí pé ní tẹ̀mí ń ṣe fáwọn náà nìyẹn. Tẹ́ bá dẹ̀ wo àwọn orílẹ̀-èdè lónìí tó lámìláka, tẹ́ bá wà àwọn orílẹ̀-èdè lónìí tí gbogbo ayé fẹ́ lọ bẹ̀, tí gbogbo ayé fẹ́ dàbí wọn. Ẹ jẹ́ ká wọ̀ pọ̀lọpọ̀ àwọn ìgbékalẹ̀ tí wọ́n fọwọ́ sí, tí wọ́n fẹ́ kó orílẹ̀-èdè Áfíríkà àbí orílẹ̀-èdè àgbáyé pàápàá fọwọ́ sí, tí wọ́n bá fẹ́ ṣe rere. Ta ló fún wọn ní ìran yẹn, ta ló fún wọn ní ìsìpáyà yẹn? Ṣé tí wọ́n ń ṣe yẹn ṣé nǹkan tó normal ni? Ọ̀pọ̀lọpọ̀ àgbékalẹ̀ yẹn ló tako Bíbélì táwọn orílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ ò lè fọwọ́ sí. Ǹbẹ́ bá fẹ́ ká support yín, ẹ fọwọ́ sí nǹkan báyìí lórí ètò ìgbéyàwó, lórí ètò ìtọ́ni, lórí ètò gbogbo àwọn nǹkan báwọn wọ́n gbé kalẹ̀ fún orílẹ̀-èdè tí wọ́n máa ń fẹ́ ṣe rere. Ẹ jẹ́ tí wọ́n bá dẹ̀ ti ṣe àǹfààní nǹkan yẹn lẹ̀, ẹ wo àwọn nǹkan tí ó wọlé torí pé wọ́n rẹ̀ àwọn ẹ̀mí yẹn wà ní. So gbogbo nǹkan pátápátá ló ní ẹ̀mí tó ń tì lẹ́yìn. Nígbà táyé bá bẹ̀rẹ̀ sí tako àwọn tá a lágbà ẹ̀mí máa gbọ́, wọ́n lẹ́mìí kan ń bẹ, wọ́n lẹ́mìí kan, àwọn náà sì ń lo ẹ̀mí. Tá a bá lẹ́mìí mímọ́ wà, ṣé kò sẹ́mi àìmọ̀? Àwọn tó ń gbénu tó lẹ́mìí àtàwọn tó ń gbénu tí ò lẹ́mìí. Àwọn tó ń gbénu òkun, àwọn tó ń gbénu omi. Kí ló dé táwọn kan fi máa ń lọ sí tí òkun? Kí ló dé táwọn kan fi jẹ́ pé òòrùn yẹn máa ń wù kẹ́ tó dípa àwọn gbàdúrà? Kí ni bẹ́ẹ̀ lóòrùn tán bá sọ̀rọ̀? Kí ló dé tó jẹ́ pé àwọn kan wọ́n ní láago kan òru ní kẹ́ jí kẹ́sì kan láti consult àwọn ẹ̀mí? So nítorí náà láti má bá ọ̀pọ̀lọpọ̀ lọ lé olóró, kò sẹ́ni tó wà láyé tí ò máa lo ẹ̀mí. Ìdàgbàsókè ayé kọ̀ọ̀kan dẹ̀ ní ó dá lórí ẹ̀mí tó ń ṣe wọn payá sí ìdàgbàsókè yẹn. Tí ẹ bá wo ìwé John orí 16, Jean 16, à partir de verset 7 à 15, John chapter 16 from verses 7 to 15, lẹ́sẹ̀ keje, ó ní ó ṣe pàtàkì kí n sọ onílòótọ́ ló tọ́ máa sòótọ́ fún olóhùn sòótọ́ fún yín. Ó ṣe pàtàkì kí òun lọ. Ó ní tóun ò bá lọ, olùtùnú ò ní wá, ṣùgbọ́n tóun bá lọ òun olùtùnú sí wa. Tó bá wá dé yóò bá ayé ẹ̀ṣẹ̀ wí àti òdodo àti ìdájọ́. Nítorí ẹ̀ṣẹ̀ tó ẹwà àpẹẹrẹ tí Jésù gbé kalẹ̀ fún wa. Tóun bá lọ ó ṣe pàtàkì fún wa, ló ṣe pàtàkì fún kó wọn lọ kó lè bá àárẹ̀ mímọ́ sí wa. Kìrìsìtẹ́nì ṣe gbé láìsẹ́ mímọ́.
àwọn tí ò lẹ́mìí mímọ́ náà lójú ó le láti gbé fún wọn, àwọn tí ò lẹ́mìí mímọ́ náà lẹ́sìn padà. Àwọn fi sọ fún yín pé tọ́ba pé tòótọ́ lẹ́mìí Ọlọ́run tó ń gbénú èèyàn, ẹ̀yin ò lè ṣe fi ara rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àtọ́jẹ́ pé bóyá akàrò pé kákan lọ ṣọ́ọ̀ṣì àbí kákan já kákan àjọmọ Ọlọ́run ká dáwó, iná ń pè ní Christianity ó jù bẹ́ẹ̀ lọ. Ìdíje ìbálẹ̀ ìmọ̀síkè lè ní máa ń le ẹ̀mẹ́ ni máa ń sọ jí máa di ọ̀rọ̀. So pé olóò ní ẹ̀mí mímọ́ kò lè rọrùn fún ọ kó o sì fi ara rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kátà ń dírágì pẹ̀lú ara wa níbí lónìí yìí tí àìlẹ́mí mímọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ oníwàásù gan sì ti sọ pé báyọ̀ ló máa ń bà wọ́n torí káwọn bá sọ torí ikọ̀ wọn àti torí ẹ̀tàn tí wọ́n mú lọ́wọ́ pé káfà àwọn èèyàn lẹ̀ ká má kọ́ wọn ẹ̀mọ́ kọ́ wọn ṣé gbogbo èèyàn ló lẹ́mí mímọ́, ṣé gbogbo èèyàn ló lẹ́mí mímọ́, ṣé torí pé gbogbo èèyàn tó fẹ́ di fọ̀lọ́ lẹ́mí mímọ́. Bọ́ bá lọ kọ́ èdè àwọn lábáríwá lónìí tó fi ń sọ̀rọ̀ ṣé kìí ṣe ìfìdí fọ̀, tó bá lọ kọ́ èdè àwọn Chinese lónìí tó fi ń sọ̀rọ̀ ṣé kìí ṣe ìfìdí fọ̀ ẹ̀mí mímọ́ wà. Tí ó dúró ká má fi tanra wa ká pé gbogbo olùgbé wa ti gbọ́ ẹnìkan fìdí fọ̀ ẹ̀mọ́ ni ń sọ̀rọ̀ no. Tẹ́ẹ̀mọ́ bá dénú ayé èèyàn èso ẹ̀mí máa ń bẹ tẹ́ẹ̀mọ́ rí. Ẹ̀mọ́ ò ní gbà wá láàyè láti ṣàwọn nǹkan tó bàjọ́ jẹ́ lónìí, láti ṣàwọn nǹkan tó jẹ́ pé téèyàn bá gbọ́ èèyàn yanu. Orí pẹpẹ wa yóò tún ṣe, yóò tún àwọn àjọ ṣe, yóò tẹ̀lé wa ṣe. Àìlẹ́mìí mímọ́ àìsẹ́ mímọ́ ló fa tí gbogbo ẹ̀rọ tí àti gbogbo ẹ̀jà papọ̀ tí gbogbo ẹ̀dọ́bẹ̀ jàmbá. Nítorí náà bẹ́ẹ̀ máa bá kò sí orílẹ̀-èdè tí ò lẹ́mìí tí tó ń ṣí wọn payá. Tẹ́ bá wọ ẹsẹ̀ 12 ó ní ọ̀pọ̀lọpọ̀ kan fẹ́ sọ fún yín ṣùgbọ́n ẹ kò lè gbà nísìnyí wípé nígbà tí ẹ̀mí nẹ̀ bá dé ẹ̀mí òótọ́ ẹ̀wọ̀n tó sọ fún wa yóò tọ́ wa yóò kọ́ wa yóò mọ̀ sí wa payá. Tẹ́mi òótọ́ ń bá dé àwọn ṣẹ́ rẹ̀ Jésù là kalẹ̀ fún wa, yóò mọ̀ kọ́ wa yóò mọ̀ sí wa payá, yóò mọ̀ fi hàn wa, yóò mọ̀ bá wa wí, yóò mọ̀ tọ́ wa kẹ́wọ̀n tó gbà láàyè. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn ń fẹ́ tọ́ni rẹ̀ torí pé bí a bá pọ̀ sínú ara ẹ̀mí wọn bá oṣù ẹ̀mí mọ́ lágbà láì tó tọ́ wa. So nígbà tí ó sì máa tọ́ wa ní yóò máa tako tí ń ṣe iṣẹ́ ara bá a bá pọ̀ nù ara ìtúsùn ẹ̀mí òní kò ní nítumọ̀. So nítorí náà a ní láti kan iṣẹ́ ara má gbélébù gẹ́gẹ́ bí tíwèé Kólósì orí 3:5 sọ fún wa kákan ìwé Kólósì orí 3:5 kákan má gbélébù. Jésù náà tún sọ ní ìjọ Luke chapter 9:23 pé ẹnikẹ́ni tí ó bá gbá gbélébù kó máa tọ̀ mí lẹ́yìn kò lè jọ́ mọ ẹ̀yìn òun. Láti wá máa tọ́ wa nípa tẹ̀mí ó yẹ ká dojú ìbéèrè kan kọra wa tí a fẹ́ kí ẹ̀mí kó ní gbogbo ayé wa ká sọ̀rẹ́ńdà kọ́kọ́rọ́ ọkàn wa fún. Ìbéèrè mi ni pé ọ́fíìsì ayé wa ọ́fíìsì avenue wa kàríà wa establishment wa àbí establishment wa destiny wa sáà sí tán àti yọ̀ǹda ẹ̀ fún. Pé fóònù ayé wa fóònù gbé ayé wa ní o tọ́ba lélẹ̀ yìí ọ̀dà tọ́ba lélẹ̀ yìí dà tọ́ba lélẹ̀ yìí ọ̀tọ̀ tọ́ba lélẹ̀ yìí tọ́ ǹjẹ́ a ṣe tán ǹjẹ́ a fẹ́ personality wa kẹ́mi má gbàkóso rẹ̀ kí ara lọ́ọ̀lẹ̀ kó lè máa pọ̀ sí. Ǹjẹ́ Jésù nílò kó wà nù gbogbo nǹkan sẹ́mi máa nílò kó wà nù gbogbo nǹkan tó kàn wá ẹbí wa ní o iṣẹ́ wa ní o n ta jẹ ní o n ta mu ní o bá a sì jáde ní o bá a sì wọlé ní o ibi tá a gbọ́dọ̀ wà tá a gbọ́dọ̀ máa gbé ẹ̀rí pé nira díẹ̀ fún àwọn tó wá di pé ara náà ń gbé nítorí sì ń pè nígbà ayé ẹ̀mí mọ́ nìyẹn Jésù ló fún wa bọ́ọ̀ bá tí ì mọ Jésù gbàgbé tí ń sẹ́mi mímọ́ tí wọ́n bá dẹ̀ ní Jésù ọgbọ́dọ̀ pòǹgbẹ́ fẹ́mi mímọ́ kí ìrírí reality ìgbé ayé ẹ̀mí kó lè bá ayé wa. Àwọn kan tí mo mú wá fún wa lónìí lélẹ̀ yìí wà lọ́ọ̀ pé ọ̀pọ̀ tó ń bẹ lábẹ́ ń ta kọ́ wa yìí torí àkókò Ọlọ́run ó máa tọ́ wa Ọlọ́run máa kọ́ wa wọ́n gbà ká gbọ́ yìí tá a sì rí yìí ẹ̀mọ́ yóò tùkà rẹ̀ túmọ̀ ẹ̀ fún wa lọ́kàn kọ̀ọ̀kan wa yóò jẹ wá lógún yóò máa jẹ wá lọ́kàn títí tá a fi rí ìtumọ̀ sí tá a sọ fún wa lórúkọ la Jésù Kristi ló wà tí a fi pàdé ní wákàtí mi òwúlò kìtọ́ nìjìrì máa lẹ̀ gbóhùn rẹ̀ nọ́mbà wa àtàwọn àdírẹ́sì wa náà lẹ̀ rí lórí ekran wa yẹn. God bless you. Amen.